Mo wà ní àwùjọ kan ní orí ìkànnì WhatsApp tí sáyẹ́ǹsì Yorùbá tó kó wa papọ̀. Ibẹ̀ ni ẹnìkan ti béèrè ìbéèrè kan wípé kí ni Yorùbá glue, ìyẹn super glue, àti àwọn oríṣiríṣi nǹkan tá a fi máa ń lẹ nǹkan. Tá a bá wò dáadáa ṣe mọ̀ pé ara glue, ara àwọn tá a fi ń lẹ nǹkan náà ni sìmẹ́ǹtì wà. Àmọ́ wọ́n wá béèrè wọ́n ní kí ni Yorùbá rẹ̀. Gbogbo àwọn èèyàn ṣá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀, wọ́n ń sọ. Ìgbà tó yá la wá rí èèyàn méjì kan tó sọ pé kí ló tà lè máa pè ní ẹ̀gán. Ẹnìkan sọ pé pẹ́kípẹ́kí òun ló dáa jù, pẹ̀lú àlàyé tó kún ni wọ́n fi sọ̀rọ̀ náà. Wọ́n ní tá bá ní ká lo pẹ́kí fún glue, kí wọ́n á ní oríṣiríṣi àwọn nǹkan yòókù tá a fi máa ń lẹ nǹkan, kí la máa pè wọ́n. Ṣé glue, ṣé pẹ́kí náà la mọ̀ pé sìmẹ́ǹtì. Àwọn nínú ọ̀bá ìgbà tó jẹ́ pé nínú èdè òyìnbó gan, àwọn náà máa ń ní àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé head of word ni, tó jẹ́ pé àkópọ̀ wọn òun ni, bíi grocery, cookies. So àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí ó jẹ́ pé grocery ní sára láti rí àwọn oúnjẹ tá ń jẹ ni. Nínú ilé bóyá rice ni o, ẹ̀wà, àwọn oúnjẹ tá ń jẹ ara wọn ni àwọn olóyìnbó ń pè papọ̀ ní grocery. A sì mọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá pé a máa ń pe ọ̀rọ̀ pọ̀ ni. A kì í ṣe àfihàn ọ̀rọ̀ ẹyọ kan pé a kì í yọ ọ̀rọ̀ kan báyìí. Àyàfi tí nǹkan bá dá wá lẹ́yọ kan náà ni a máa ń ṣe nínú Yorùbá. Asọ́bọ̀ náà wá sọ wípé tá a bá lo pẹ́kí fún glue, tá a lo ẹ̀gán fún orúkọ àpapọ̀ gbogbo ẹ̀, kò sí tó burú ńbẹ̀. Nígbà tá a wá sọ lọ, tá a sọ́bọ̀, òun ni a wá wò pé tí glue bá jẹ́ pẹ́kí, tá a sọ glue ní pẹ́kí, lóòótọ́ túmọ̀ sí pé to clinch, to gum together. Tá a lẹ̀ papọ̀. Ṣé bí àpẹẹrẹ tó máa ní pẹ́kí, ọ̀rẹ́ tímọ́tímọ́, ó yàtọ̀ sí pé àwọn náà súnmọ́ra wọn pẹ́kípẹ́kí. Ṣé ọ̀rọ̀ Yorùbá ni pé wọ́n súnmọ́ra wọn pẹ́kípẹ́kí. Pẹ́kí ni mo kó, bàrà ni mo yá, ọ̀rọ̀ Yorùbá náà ni. Pé nǹkan lẹ̀pọ̀, kí nǹkan dì papọ̀, ó ní pẹ́kí. Tá bá sọ pé ẹ̀gán, pé ohun tó ń gán nǹkan, ohun tá a fi lè gán nǹkan papọ̀, ó ní ẹ̀gán. Wọ́n lè bi ń léèrè wípé kí ni Yorùbá glue, kí ni ẹ̀yin náà rò pé glue lè jẹ́ yàtọ̀ sí ẹ̀gán tàbí pẹ́kí. Ẹ fi ránṣẹ́ sí wa lórí abala àríwísí, ìyẹn comment section. A ó mọ̀ retí yín. Àmọ́ Yorùbá tí èmi àti àwọn ẹmẹ̀wà mi rò wípé ó dùn fún glue, òun ni pẹ́kí. Tí àpapọ̀ gbogbo àwọn nǹkan yòókù tó máa ń lẹ nǹkan papọ̀ yóò mọ jẹ́ ẹ̀gán. Lára àwọn ẹ̀gán, lára abẹ́ nǹkan tí ẹ̀gán á wà náà ní pẹ́kí, glue tó lè lẹ nǹkan papọ̀. Cement, ara àwọn ẹ̀gán náà ni. Ṣé ká lè pe òun náà ní pẹ́kí àbí ká pè ní nǹkan míì? Ẹ fi ránṣẹ́ sí wa lórí abala àríwísí. Èmi ni màá máa wá, ẹ̀yin náà ni a sì máa bá. Pẹ́kí, kí ni Yorùbá glue, pẹ́kí? Kí wọ́n á ní a lè pe àpapọ̀ gbogbo ohun tó ń lẹ nǹkan pọ̀. Ẹ̀gán, òun ni màá fi ṣe orúkọ fún fọ́nrán yìí. Ẹ ṣeun. Ẹ dákun ẹ tẹ̀lé wa lórí gbogbo ìkànnì wa. Kúnlé Oyèbámijí náà ni orúkọ mi tí gbogbo yín mọ̀ sí Kúnlé Bámijí. Ẹ ṣeun, ó dàbọ̀.